ó ṣeé ṣe fún wa láti wà bá a ṣe wà yìí. Ètò tọ́lọ́run ní fún gbogbo yín pátápátá ó máa wá sí ìmúṣẹ lórúkọ Jésù. Ètò rere lọ́lọ́run ló ní fún gbogbo pátápátá bá a ṣe wà yìí. Kò sẹ́ni bọ́dì àparò kan ọ̀gbájà àparò kan lọ, kò sẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní ṣerú mọ́ lórúkọ Jésù. A ní ìwé kan wà bí ìsà. Ìwé yẹn mo ní ìwé yẹn síbí. Àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n bá wa translate ẹ̀tọ́ ọmọ ènìyàn sí Yorùbá fún wa. So inú ẹ̀tọ́ ọmọ ènìyàn yẹn wọ́n wá sọ mbẹ̀ pé ẹnìkan ò gbúdọ̀ ṣerú ẹnìkan nínú bẹ̀. Ìyẹn àwọn tó bá jọmọ nílùú ni o, tá a jọmọ nílùú. Ó dàbí ibi tá à ń lọ lọ́la yìí báyìí, à ń lọ sí ibìkan ní Ìdànrè lọ́la. Wọ́n lọ gbalẹ̀ lọ́wọ́ wọn 20 ọdún tí wọ́n ti ń dáko ń bẹ̀ ní ìsà. Fẹ́ẹ́sẹ̀ gọọmẹ̀ntì wá lọ gbalẹ̀ lọ́wọ́ wọn, ó wá lọ gbé fún àwọn Chinese oníkọ́ lọ máa wá gold ń bẹ̀. Àwọn èèyàn wá ní pé ẹlòmíì lára wọn ti commit suicide báyé ń sọ̀rọ̀ yìí báyìí. Ẹlòmíì ti commit suicide, ẹlòmíì ó ti commit suicide mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n wò pé níbo ló ń fẹ́ gbé gbà pé àwọn ọ̀dẹ̀ lè lọ bá federal government, àwọn lè bá state government pé ẹjọ́ ẹ̀ fún wa nílẹ̀. Wọ́n ti pariwo tẹ́ bá rí bó ṣe pọ̀ àti baálẹ̀ wọn níbẹ̀ yẹn ẹbẹ̀ náà ti ń dáko láti 20 ọdún sẹ́yìn. Wọ́n dẹ̀ gba bẹ̀ lọ́wọ́ torí pé Chinese fẹ́ gba gold lọ́wọ́ wọn ni o, torí pé wọ́n fẹ́ gba gold lọ́wọ́ wọn. Gold yẹn àwa lẹ́dẹ̀ ní ẹ̀tọ́ wa nínú òfin yẹn ni pé àwa tá a jẹ́ ọmọ nílùú lájọ ní nǹkan tá à ń sọ yìí. Nǹkan tó ń dá nìkan pín yìí àwa la ní sà, àjọ níní. Èyí ipò tó ń sọ pé ó wà ní lẹ́ni ó lọ Senate ni ó lọ Abuja, àwa lájọ ní àjọ níní. Tẹ́ ẹ̀ bá dìpò ṣé àwọn yẹn lè débẹ̀? Mo bèrè lọ́wọ́ ṣé tẹ́ ẹ̀ bá jẹ́ wọn lè débẹ̀? Àtẹ̀mọ̀ pé wọ́n ń dìbò ní Nàìjíríà mọ́ o. But nǹkan tí mo believe ni pé ẹ̀tọ́ wa ni láti jẹ́ ọmọ onílùú. Ẹ̀tọ́ wa ni láti jọ pín nǹkan tó jẹ́ ohun ìní wa. Bọ́n ṣe ń ṣe lórílẹ̀-èdè gbogbo àgbáyé nìyẹn. So ẹ jọ fún ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń rí wa nìyẹn, má bínú. Ẹ jẹ́ kí n introduce ara mi. Mo jẹ́ Pastor Fagbuyi Olúwafẹ́mi Henry. Mo jẹ́ kan ní ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Èyí tẹ́ pé gbogbo wa pátápátá àti wò pé ó dọ̀ràn yàn jẹ́sà. So gbogbo wa ṣẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo aláti láti wò pé ó dọ̀ràn yàn láti rí pé abọ́pò lóko ẹrú. Oko ẹrú yìí tí wọ́n kó wa sí yìí ẹ bá wò ẹ rí pé ibi tí ọ̀rọ̀ oko ẹrú yìí ti dé ó ní àwọn adarí tá a sọ pé a ní àwọn adarí wọ̀nyẹn dẹ̀kẹ̀rẹ́ ẹ̀rú tó ń palẹ̀ ni tó bá ti ṣèjọba a tún gbọ́ ọmọ wọn sí tó bá ti yá wọ́n tún gbé kìlọ̀pọ̀ ọmọ wọn síbẹ̀ tó bá jọba ló fẹ́ jẹ àwọn máa ń lọ́ọ́ máa jọba yẹn tó bá jọba yẹn lọ wọ́n ti gbọ́ ọmọ wọn síbẹ̀ tó bá ti gbé wọ́n ti gbé ìrànwọ́ síbẹ̀ tó ọ̀pọ̀ ìdílé wọn ló máa ń jọba tó máa ń ṣe gbogbo nǹkan. So inú ìwé ta wá pín fún yìí sà inú ìwé ta pín fún yìí nǹkan ta fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn. Tẹ́bá rí ẹ̀rí tó ń kọ sínú ìwé yẹn pé òmìnira Yorùbá 2022 ìdí tó fi wáyé bẹ́ẹ̀ ni pé ní oṣù kọkànlá ọdún tó kọjá ogúnjọ́ oṣù kọkànlá la jáde kúrò ní Nàìjíríà. Ọlọ́run wá lo màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá àwọn màmá bíi ti yìnyín àwọn màmá rere àwọn Ọlọ́run lò fún wa o. Ṣé mo pé Ìgbòho lọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò yẹn Ìgbòho àti ṣé máa pẹ́ tó yà máa la kó Ìgbòho nígbà yẹn ó yọrí ẹ̀ sí Kútọ́nù ó rẹ̀ yà sí Kútọ́nù. So màmá wa gbé lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé. Ó wá débẹ̀ ó wá sọ fún Queen Elizabeth pé Queen Elizabeth o ìwọ ló sọ wá pọ̀ lọ́jọ́ ẹ o. Ṣé ẹ sọ pé orílẹ̀-èdè Yorùbá ti ń jẹ́ ilẹ̀ Yorùbá Ìgbò ti ń jẹ́ Ìgbò Haúsá ti ń jẹ́ Haúsá. So níwà gbogbo làwọn ló gbọ́dọ̀ pé Ìgbò òkùnkẹ́mi sọ wá pọ̀ o ó sì já o torí pé àwọn èèyàn sì wà ń sálẹ̀ rẹ̀. Ibi la ìwà. Ẹ̀wà ń sọ fún mi. Ibi la wà. Ṣé rí pé ìkà làwọn fi ṣe fún wa àwọn ìkà ló ṣe o. Àwọn èèyàn sì wà ń sálẹ̀ rẹ̀. A máa wá bẹ̀rẹ̀ bí dáwà rẹ̀ ní. Ìdá yín sọ̀rọ̀ ní. Ní èdè fún àdé ní àkàkọ́. Èdè Haúsá àti Ìgbò tó jọra ní sà. Èdè Yorùbá àti tó jọra ní ojọ́ra. So igi náà kí wọ́n mọ̀ ní pé èdè náà fi mọ orílẹ̀-èdè. Gbogbo àwọn ọmọ wa tó ń sá lọ sí òkè òkun wọ̀nyẹn ibi tó ń lọ yẹn kí ló ń ṣe èdè wọn ló ń sọ bẹ́ẹ̀. Ẹ bá dé China èdè wọn ló ń sọ. Dé India èdè wọn ló ń sọ. Owó iná máa fún kọ́tà máa fi ṣòwò ẹja àjẹká ẹ̀kọ́ mi. Àwọn orílẹ̀-èdè tó múlẹ̀ tù wá yìí èdè wọn ló ń sọ bẹ́ẹ̀ o. Ẹ àwa nìkan là ń ṣe èdè amúnisìn. Èdè wa tá à ń sọ orílẹ̀-èdè Kíníyà yìí àwa nìkan là ń sọ èdè amúnisìn. Kí lè jẹ́ amúnisìn?
òun lè di ara bú òun lè tó ń pélé wa lọ́wọ́ pé ká máa sọ èdè tí a gbọ́. Ẹ̀rí báyìí sì tó bá lọ́mọ tó kàwé báyìí sì wọ́n ló ń pè ní English wọ́n lè jẹ́ kó lọ máa kọ́ṣẹ́ jẹ́ kó lọ máa dúró tì wọ́n ní Olúwatúyì bóyá òun náà tẹ̀lé ó lè rọ̀nà báyọ̀. Ṣẹ̀rí pé nǹkan tó ṣe fún wa ṣe pé ìkà ló ṣe fún wa Ọlọ́run dẹ̀ máa gbẹ̀san alára wọn pẹ̀lú òkú náà torí pé èdè ló yẹ kó fi kó wa èdè wọn ló yẹ kó fi kó wa sọ́ra àní àtìgbò ní tí pé bóyá àti kò yẹ bẹ́ẹ̀ èdè wọn ló yẹ kó fi kó wa èdè wọn ló kó fi kó wa lọ́wọ́ wọ́n wá pèdè yẹn lọ́wọ́ wa wọ́n wá pèdè mí lọ́wọ́ lọ́wọ́ àwa lọ ń pèdè lè èdè lè tá à ń sọ kí a gbọ́ àgbọ̀ èdè yẹn lọ́wọ́ tó wá ṣe ẹ̀sà mísù àwọn anáfẹ́ onímọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ òní gbogbo àwọn orílẹ̀-èdè ló kù wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ China àwọn ló ṣe fóònù tẹ̀ ń wò yìí mà àwọn ló ṣe gbogbo nǹkan tá a kó dára àwọn ló ṣe ní àwọn China àjálù ọmọ yìí láti ọmọ yìí kéré wọn ló ti ń pèdè wọn fọwọ́ wọn wá fi wá ti jẹ́ kó yé wọn báyìí ló ti ṣe kíní báyìí ló ti ṣe kíní báyìí ló ti ṣe ọ̀fẹ́ èdè ni mo sọ fún yín báyìí ẹ̀gbọ́ wa kò kí wọ́n sọ ṣé ń bá yá ṣé nǹkan fẹ́ ẹ̀gbọ́n ọkọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn o ẹlòmíì lọ gbé nǹkan jẹ torí ọ̀rọ̀ English o mo lọ sí ìjù tí bàbá mi lọ kọ́ bá wọn bẹ̀ ní ìjìká àbólú bẹ̀ wọ́n bàbá kan ó ní ọmọ òun ló gbé nǹkan jẹ torí kó pè ní English níwà ẹ̀jẹ̀ tó lẹ̀ kú. ní nǹkan tá iṣẹ́ ibi táwọn fífi ṣe fún àwọn ọ̀sán ilẹ̀ o ẹlòmíì bá wọn lórí ẹ̀sìn tó ta ní kọ́ lọ́ máa ṣe ìsọ̀yẹ̀ fún. láì mọ̀ àwọn òde mọ̀ pé èdè ló fi morílẹ̀ láàmọ̀ pé ṣe ló ń pèdè lọ́wọ́ wa wọ́n pèdè wọn pa lọ́wọ́ wọ́n pèdè bí òpin lọ́wọ́ ní ká máa bẹ̀ sí ààrẹ kiri gbogbo bẹ́ẹ̀ ṣe jókòó yìí lẹ́yìn sọ pé ẹlẹ́wà síbi ẹlẹ́wà ń ṣiṣẹ́ ó yẹ kó jẹ́ pé nínú òfin àgbáyé báyìí ìgbìmọ̀jọ àgbáyé tó pinnu ọlọ́wọ́ báyìí ìkọ́ tó àti kúrò ní Nàìjíríà báyìí ìgbìmọ̀jọ àgbáyé pé owó tó máa fún yín ó máa láti tó gbọ́ bùkátà yín àti fámìlì yín throughout the whole month ní ẹ̀rí nǹkan tí èyí tó sì náà sanwó kankan ọ̀sẹ̀ẹ̀sẹ̀ náà sanwó fún ọ lọ́hùn ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló ń gbowó wọn níjọ oṣù lẹ́sẹ̀ náà ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló ń gbowó wọn lọ́hùn nínú ọ̀sẹ̀ yẹn gbogbo owó tó máa tó yín tó máa tó kàtà ọmọ àti ọ̀rọ̀ ló máa sọ fún yín gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àgbà lè dá kalẹ̀ ọ̀ṣọ́ orí bẹ̀ báyìí lè torí bẹ̀ báyìí ẹ̀ ó kẹ̀ ẹ̀ tó ẹ̀wọ̀ pàṣẹ tó ń jà tàbí tó wájú báyìí àyẹ̀wò ìdíje ìgbà tó máa tọ́lọ̀ máa gbàdúrà yín tọ́lọ̀ bá tó wá sí tó bá tún tójú ẹ̀ tó mójú ẹ̀ wò yín lẹ́yìn náà tẹ́ kójú ẹ̀ náà pàdé ẹ̀ wá máa tọ́ ọmọ pé kẹ́ máa tún délé owó tẹ́ tún gbà kò tún ní tó gbà gbàtà tó máa ti yàwó ẹlòmíì wọ́n lè wò pé jẹ́ kí kẹ̀tọ́ fi ṣe wàá jìdí ìyẹn máa bá tèmi lọ ìyàwó àwọn pé kí ló mú wá lọ́sùn kò tẹ̀sí wá láti mi ìyàwó àwọn tó máa bẹ̀rẹ̀ kí ló mú wá bẹ́ẹ̀ tó tó ń wọ́n ọdẹ lọ́bẹ̀ a máa yín mú sí ánímáwò àwọn olóòṣì ara àwọn olóògùn rẹ̀ báyìí tí òfin ọ̀kan tó fẹ́ mú wá Ọlọ́run ní jẹ́ kí ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yín pápátá ẹ máa bọ́ kò lóko ẹrú gbogbo pápátá a ò ní ṣẹrú mọ́ ẹrú tí àwọn Fúlàní tó ń kó wa sí rèé o àwọn Fúlàní ló kó wa tó kó ẹrú yìí o ẹ wá rí ìwé tá a wá fún yìí mà ìwé yìí òmìnira Yorùbá 2022 ẹ bá wò ó ní àkọ́kọ́ yẹn wọ́n ní pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ máa wà títí dé yunifásitì level èmi náà jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ òní ìgbà táwọn lọ́wọ́ ẹ̀yin màmá wa bóyá ẹ̀yin lè jẹ́rìí sí ẹ̀ àjàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní Awólọ́wọ̀ ní 1979-23 bẹ́ẹ̀ ni àyàdá ọ̀tẹ̀ta thank you ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn títí dé yunifásitì level ní èmi àtàkẹ́tì tó wà bẹ̀ yìí àkẹ́tì gómìnà yìí òun wà nífẹ̀ẹ́ èmi wà secondary school àjọyọ̀ àǹfààní ẹ̀ ní o ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀ báyìí tó tẹ̀síwájú mọ́ ẹ̀rí bá àwọn ti sọ́dọ̀ owó kẹ́rí bá àgbà tí níbi ìkó débẹ̀ tó sọ pé òye báyìí ní kó máa ṣe jẹ́ ìgbẹ́ kí ló ṣe ògbédọ́ọ̀bù létí ẹ̀ òun rèé o ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó ti gbàgbé kóun náà jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ o ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí òun ni mímí kò ṣe kẹrántí tó fi gbé àwọn two future bus jáde tó fẹ̀ tó ní pé ó ní dúdẹ̀ pé Babíọ́lá ó ní kó máa kóyàn ó ní kó máa kó ọmọ lọ sí ilé ìwé wọn lọ́fẹ̀ẹ́ àti kò sọ bẹ́ẹ̀ ìbàtẹ́lẹ̀ máa débẹ̀ ṣẹ́kiri mọ́ tó yẹ kó níbẹ̀ kò yẹ kí kókó wọn yẹn là ń sọ pé àwọn àǹfààní tó tọ́ sí wa ẹ̀tọ́ tó tọ́ sí wa ó lè fi ìyà ẹ̀jẹ̀ wa àwa nílé jáde náà afẹ́ túyàtúyàyà lókùlọ́pọ̀ afẹ́ jáde afẹ́ lọ́pọ̀ sí kòtò wa báyìí nìjẹ́ ti jáde o mà nìjẹ́ ó ti jáde o nìjẹ́ jáde ní orí àwọn ológun ìgbàjọba mẹ́rin ìjẹta Gabon ti jáde ó ti gbàjọba ológun ìgbàjọba mẹ́rin gbogbo Áfíríkà wọ́n ti bẹ àwọn ológun máa gbàjọba báyìí o ológun máa gbàjọba mo ṣe ń sọ báyìí sọ̀rọ̀ yìí lẹ́kọ̀ọ́ ti wọ́n pé àwọn olóṣèlú wọ̀nyẹn wọ́n ti pa gbogbo jẹ́ àwọn olóṣèlú wọn tọ̀ wá jẹ́ wọ́n kọ́ ọmọ lọ sí àbúrò wọ́n lọ́wọ́ lọ́jọ́ ọmọ Ọlọ́run èyí wọ́n máa fún mi wọ́n tó bá lọ ṣíṣe lọ́wọ́ wọn máa tó gbélé lọ ṣe títí lé ìyàwó títí kò ṣe rí àwa lọ sóhun wọ́n lọ máa fi wá
ìdílé ńlá lọ́wọ́ ọ̀rọ̀ àtọ̀ ọ̀tà wa ọtí ẹgbẹ́ ọmọ ọlọ́kọ̀ tẹ ọ̀rọ̀ lọ́wọ́ ní ọtí tó wà ní ọmọ òṣìṣẹ́ fún yín wá ní ìgbà tó wọ́n yẹ kí ni àwọn eléyìí tó bẹ́ àwa la máa jàmbára wa bàbá wọn náà ti sọ ní 1987 tó ti kó ẹ̀rọ dín jẹun ní pé ọ̀rọ̀ náà ó ní wọ́n yá fún ní òun wá láti máa jàmbára wa ló wà lè yí o àwọn ọmọ wa jáde báyìí lókùnlọ́pọ̀ abẹ́lọ́pàdé màmá wa màmá Modúpẹ́ Orí Ìtìrí Abíọ́lá wọ́n ń bọ̀ pẹ̀lú Olori Adele sí orílẹ̀-èdè Yorùbá àti ìfọ̀kún wọn lẹ́tà bá fífún wọn lẹ́tà yẹn wọ́n bá ọ̀gbọ̀n ẹ̀rọ ráyè ní lẹ́tà yẹn a sọ fún ọ pé ìgbà tó ń ṣe ìbò a sọ fún ọ pé ẹ̀jẹ̀ ká lọ bẹ̀rẹ̀ ìjọba wọn ní ráwọn làwọn fẹ́ẹ́ dìbò wọ́n lè fẹ́ lẹ́tà sí ìgbìmọ̀ àjọ àgbáyé bí màmá pé màmá ẹ̀pẹ̀lẹ́ o tó bá dìbò owó oníyàn kan ṣe pẹ̀lú òmìnira ló lè rí ọkọ̀ tó ti jáde ní November 20 láti àǹfààní ti ń bọ̀ fún yín o. àwọn tó bẹ̀ fún wọn àwọn àgbẹ̀ǹgbẹ̀gbọ́jọ́ ọmọ Yorùbá kan àwọn tó ń fẹ́ àwọn ní ọba tó ń jọba àwọn kábíyèsí àríkọ̀tà níwèé ọ̀pọ̀lọpọ̀ ló fìyà jẹ wá ọ̀pọ̀lọpọ̀ ló fìyà jẹ wá àwọn olóṣèlú tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fìyà jẹ wá àwọn ló wá lọ lọ́dọ̀ pé wọ́n ní àfi tí àwọn bá ipò tẹ̀ pé ọmọ olóhùn lọ́bẹ̀ pé wọ́n mọ̀ mọ̀ tán jẹ wọ́n mọ̀ tán nílò. Tẹ́ẹ̀bá àwọn dìbò yẹ́ ẹ̀dìbò náà tẹ́ẹ̀bá àwọn dìbò yẹ́ ẹ̀dìbò tó gbogbo yẹn làwọn ń ṣe àwọn tó kọ̀ ó dá o màmá ní tìrí ló wá lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ó wá kọ lẹ́tà sí Buhari pé a ti jáde o Buhari ti kọ lẹ́tà ẹ̀kọ́ tó kú omi o ó ti hàn nípa fún Tinubu òfin àti jáde o Tinubu ò lè challenge wa bá ṣe wà yìí o kò lè challenge wa ẹ má máa rí wákàtí lé dúgbà kò lè challenge wa torí pé ó ti mọ̀ pé lẹ́tà sí wa kò tó àlọ́wọ́ mi àwọn gómìnà tó gbà sẹ́rí ìwé gbogbo ló ti kọ lẹ́tà àwọn òfin àti jáde o wọ́n ti kọ lẹ́tà láti December láti ẹ̀ ló ti kọ lẹ́tà àwọn gómìnà sẹ́rí ìwé oníkọ́ pìlẹ́tà sí ti ìwọ́ wà ní o pìlẹ́tà wà lọ́wọ́ gbogbo bá wọ́n tẹ́lẹ̀ ìwé jẹ́ nípa káàkiri ẹ̀sìn ìyàwó mo wá sí gbọ́dọ̀ tó lójú wọn bẹ̀ pé ẹ lọ bèrè ọgọ́rùn tó pìlẹ́tà tó pìlẹ́tà nínú adé tó fún àǹbò ọ̀nà àbáyọ náà bá yín sọ̀rọ̀ pa ẹ̀. Sábà dé orílẹ̀-èdè wa a máa ṣòṣèlú àwọn adélé ló pọ̀ báyìí táwọn adélé bá ti wà ń bẹ̀ yẹn. Ẹ wá àwọn ló máa àyè wà fún yín àti béèrè ọ̀rọ̀. Ọba wa ṣe ètò ẹgbẹ́ mi wọ́n máa parí òfin wa bàbá dòfin nígbà tí wọ́n fẹ́ parí ẹ̀ ìpínlẹ̀ mẹ́jọ la ní lórílẹ̀-èdè Yorùbá a ní Kogi Òpó iná máa fúlówó ṣòwò. a ní Èkó a ní Ọ̀ṣun a ní Oǹdó a ní Èkó a ní Ọ̀yọ́ Wọ́n wọ̀n mi bí òbí mi nínú ìṣe ọmọ olóko bí mo ti máa ṣeré. ìjọba orílẹ̀-èdè Yorùbá bọ̀dàwọ́ pátọ̀fẹ̀ tó Àti tó yòókù ẹ̀ mọ̀ yìí. Ẹ dúró màá rí ẹja parí program wa. Ẹ̀rí tí yín ṣe lé mi. Ẹ ní jòkó asán. Ìtọ́jú opó àtàrí bó ṣe gbọ́ ẹ̀kọ́ kan tó onígbàgbọ́ Ọlọ́run pé àwọn arúgbó wa tí ìyà ò jẹ wọ́n ní ẹjọ́ fún wa. Tó yẹ kí ìyà máa jẹ àwọn arúgbó wa ní. Nígbà tá a ní àlùmọ́nì ilẹ̀ tó lè tọ́jú wa. Bítúmẹ̀ tó wà lágbàbú ó ti tó wa o. Bítúmẹ̀ ta ní ọ̀dà yìí ìkọ̀dà ó wà bẹ̀. Paláwà lábẹ́ ẹ̀ pé báwọn máa jẹ títí ayérayé ní paláwà lábẹ́ ẹ̀ bítúmẹ̀ bẹ̀. Olórí wa náà lọ fún ọ̀rẹ́ yìí lọ. Ẹ̀gbọ́n bẹ̀. Ó lè ní ìyàtà. Ẹ̀gbọ́n bẹ̀. Tó ó lè ní gbogbo pátá. Ó lè ní wọ́n o. Tẹ́ ẹ̀ bá lè sọ̀rọ̀, àwọn ọmọ sọ̀rọ̀ sókè tó jẹ́ ẹ̀ṣẹ̀ ilé yìí o, a fẹ́ sọ̀rọ̀ báyìí o, a fẹ́ jáde à ń lọ bọ́ọ̀lù òfìsí wa. Tẹ́ bá ti gbọ́ ìpè tó bá ti dún, ìjìnlẹ̀ FM ó wà nísàlẹ̀, wọ́n ti tẹ ìjìnlẹ̀ FM yẹn, òun lẹ máa ṣe sórí fóònù yìí, ẹ̀jẹ̀ bá ti wà ní WhatsApp. Ọjà ń gbòògbé sórí fóònù yìí, òfin jẹ lẹ́tà fún jẹ́ ìṣẹ̀lẹ̀ máa sọ. Ibẹ̀ láti bẹ́ẹ̀ náà sí pé Olori Adele àti màmá wa Modúpẹ́ Orí Ìtìrí wọ́n ń bọ̀ o. Láti òkè òkun, wọ́n bá ti dé sílẹ̀ Yorùbá. Gbogbo àlá máa kíá bí àyà lógúnlógún ká máa lọ bọ́ọ̀lù ọ̀gbìn ọlọ́pàá léwu. Nígbà bẹ́ẹ̀ ṣe nìyẹn, àfẹ́kọ́jà àjèjì sí ilẹ̀ fẹ́ rí wa yóò. Àfẹ́kọ́jà àjèjì sí yí gbogbo ìlú láti lọ káàkiri ẹjú ìgbà àti lọ. Ẹ máa rí wa lórí YouTube, àwa ní Ondo TV Yorùbá Talk Show. Ondo TV Yorùbá Talk Show. Ẹ máa rí wa lórí YouTube, ó máa wà ń bẹ̀, ẹ̀rí wà ń bẹ̀.
pé a ti ṣètò báyìí láti padà lọ ní ilé tó yá ọmọ Yorùbá ilé tó yá ẹ má sùn ẹ má sùn. Ilé yá o ọmọ Yorùbá ilé yá ilé yá o ọmọ Yorùbá ilé yá ilé yá o ọmọ Yorùbá ilé yá tí a kò bá mọ bí àrùn rẹ̀ ó yẹ ká padà sílé ajá wọn náà kò tí kò yọ àti gbómi làkànnà ilé yá o ọmọ Yorùbá ilé yá. Yorùbá nation. No new nation. Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè tuntun ni àti orílẹ̀-èdè a ò sí ní ilẹ̀ jíríyà mọ́. A ò bá wọn jíríyà mọ́. Nàìjíríà ló kọjá sí o. Lọ́dà yìí bá ń jíríyà mọ́. Ẹ bá ti jí láàárọ̀ kùtùkùtù, Olúwa máa gba ẹ̀tọ́ yín agbélé lọ́rùn. Ẹ̀tọ́ yín tó sí tó mọ̀ wọn àwọn ọmọ yìí tó wọ́n Olúwa máa gbélé lọ́rùn. Ẹ ò ní ṣerú ẹ̀ nìkan mọ́. Ẹ ò ní ṣerú ẹ̀ lọ́rùn kọjá sí. Ó tó gẹ́ ilé ìtààmú ní ìlú tó gẹ́. Wọ́n ti mú wá sí ìlú kí ló dé? Wọ́n fi sówó epo, wọ́n fi sówó ilé, wọ́n fi sí gbogbo ẹ̀. Ìnira. Iṣẹ́ ò sí. Wọ́n dẹ̀ ń lo òkè òkun, wọ́n rí bí iṣẹ́ ṣe ń wọlé nígbà tí gbogbo nígbà kú ṣiṣẹ́. Ẹ wò tó bá ti yá ó ti yá. Àwa ti ṣetán. Tó bá ti yá ó ti yá. Àtàrí ọmọ àlè nìkan, òun ló máa fà sẹ́yìn. Bẹ́ẹ̀ni o. Ọmọ tí yàrá jẹ kú. Òun ló máa fà sẹ́yìn. Bẹ́ẹ̀ni o. Tó bá ti yá. Ẹ̀kọ́ fáná plé. Ìjọ tó bá máa jẹ́. Ọjọ́ ọjọ́ ló máa jẹ́. Àwọn jáde lọ. Ìjìnlẹ̀ FM ẹ máa dọ̀. Ẹ bá tó adó fún ẹ ṣáà Wọ́n lè rí náà lórí Facebook. ẹ máa rí Ó wà ńbẹ̀. Ìjìnlẹ̀ FM. ó wà ńbẹ̀ mo ti kọ́ síbẹ̀ Ìjìnlẹ̀ FM so ẹ wọ́n máa fi sórí fóònù yìí wọ́n máa sọ fún pé ó ti yá ọ̀hán náà síbẹ̀ ní ìjọba náà tẹ́ gbọ́ ìjọba ti gbọ́ ó yá túyàyà lọ jíjẹ mímu máa wà o àwọn ìgbìmọ̀ àjàgbá yìí ló ń bọ̀ wá bá ṣe wọ́n ti retí wa báyìí lọ́wọ́. Wàá dáná oúnjẹ fún gómìnà lọ́fíìsì gbogbo wa. Ẹ máa jẹun látàrọ̀ dalẹ́ títí a máa fi gbàjọba yẹn ni. Ẹ kú oríire gbogbo ẹ̀yin obìnrin wa ẹ kú oríire ẹ̀yin obìnrin Ọlọ́run lò fún wa o. Ọmọ onípọ̀lá ní Ọlọ́run lò fún wa o. Ọ̀rọ̀ obìnrin dáadáa aṣíwájú rere àní ìgáyé obìnrin tó yẹ kó ṣe tẹ́lẹ̀ Ó yà jẹ́ ebi tó fẹ́ pààyàn kú ọ̀ àwọn ọmọ tó wà àwọn ọmọ tó wà nínú èkú gan ebi pàyà ebi pọmọ ni. Kò sẹ́ni tó fẹ́ lọ òkè òkun mọ́. Wọ́n máa gbowó oṣù. Àwọn opó máa gbowó oṣù. Aláboyún máa gbowó oṣù títí a fi bímọ. Ọmọ ẹ̀ máa gbowó títí ọdún mẹ́wàá. Ẹni bá wá ń ṣe bísíǹsì wá fún wọn lówó. Mi ò tàn yín, jẹ́ ká parí sẹ́, mi ò ń tàn yẹn ẹbí lọ́rùn tí tó wà. Ó yẹ fún ọ náà. Wọ́n ta tẹ́ǹ síbẹ̀ ni jíjẹ mímú láàárọ̀ sí jíjẹ alẹ́. Àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun wọ́n ti dáwó ẹ̀. Ẹ jókòó láàárọ̀ ẹ jẹun ẹ sùn síbẹ̀ títí dalẹ́ di ọjọ́ kejì bóyá òun yín. A máa lé wọn jáde. Ó wà bẹ́ẹ̀rà náà tẹ́ bá ti gọ́ọ̀gù ẹ̀ báyìí ẹ fún àwọn tiyín náà. Àgbóyè bẹ́ẹ̀ gbàdúrà ní ọ̀hún gba mẹ́sẹ̀gì pé máa kárí nìyẹn. Ẹ forí gidi sí.
Àgbájọwọ́ la ti sọ̀yà. A fẹ́ kọrin orílẹ̀-èdè wa báyìí. Àti wọ́n àti àdúgbò yìí, màá gbé ilé. Ó yá ẹ̀fọ́ sáyà yín. Orin orílẹ̀-èdè wa yẹn. Ẹ máa jẹun. Pade bẹ̀rù làbọ̀ mọ́. New nation. Orile Ede Yoruba ti dúró. Àti wáyé lọ láàárọ̀ mọ́mí àbáyé ni. Ẹ stop ẹ.